ọmọ gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna gómìnà Nasir El-Rufai ìyún Bashir El-Rufai là ń sọ nípa ẹ̀. Ó mà ti pàrokò ogun àti ìjà ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀, pẹ̀lú bí ọ̀dọ́mọkùnrin náà ṣe jẹ́ kó di mọ̀ pé bí Tinubu fẹ́ bó kọ̀, bí nǹkan bá ń lọ bó ṣe ń lọ yìí, ó láwọn yóò lé dànù, àwọn yóò gba agbára lọ́wọ́ ẹ̀ lórí 2027, àti pé kí Tinubu lọ́mọ o wípé kò sí ẹnìkan tó lágbára tàbí tó lórúkọ tàbí lókìkí kọjá kádìbò yọ jáde, àti wípé ọgbọ́n òṣèlú tí Tinubu ní kò ká nǹkan kan. Ìpínlẹ̀ Èkó ni ọgbọ́n náà ti máa kò ká gbogbo Nàìjíríà, pàápàá ilẹ̀ Haúsá lọ́dọ̀ àwọn. Lórí ẹ̀rọ ayélujára ni Bashir El-Rufai ọmọ El-Rufai ló máa ti kọ ọ̀rọ̀ yìí lọ́jọ́rú ìyẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tó kọjá yìí. Bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ Tinubu, ṣùgbọ́n àfi òpè àti akúrí nìkan ni kò ní mọ̀ pé Tinubu ló ń bá wí. Nínú ọ̀rọ̀ tó kọ lóde òyìnbó náà tí ó sọ ni pé bí àwọn àjọ báǹkì àgbáyé World Bank àti àjọ elétò ọrọ̀ ajé International Monetary Fund IMF bó ṣe ń gba Tinubu nímọ̀ràn wípé kó yọ ìrànlọ́wọ́ epo, owó ìrànwọ́ lọ́wọ́ epo, ìyún subsidy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí tó fa ìnira fáwọn ọmọ Nàìjíríà. Ó ní bí ẹni tí ò dárúkọ náà, ó ní bó bá ń tẹ̀síwájú báyìí tí ìnira sì lọ báyìí, ó ní kò sí, àwọn yóò gba agbára lọ́wọ́ ẹ̀ lórí 2027. Ó ní kẹ́ni náà lọ́mọ pé kò sí bó ṣe lórúkọ tó tún wà nípò ààrẹ tó, ó ní òsì ẹni tí kò hàn lè dìbò lé jáde. Ó ní ilé làwọn yóò sì ṣe lọ́dún 2027. Ọkùnrin tó wá ní ẹni tó ń bá wí tóun ò dárúkọ ẹ̀, ó ní wọ́n ní orí òní aṣíwájú lẹ́kọ̀ọ́, orí ẹ̀ sì pé gan-an nínú òṣèlú. Wọ́n náà fẹ́ kẹ́ni náà mọ̀ pé orí ẹ̀ ò pé nínú òṣèlú rárá o, ìpè olóṣèlú abẹ́lé ni ilẹ̀ ìpínlẹ̀ Èkó nìkan èèyàn gbọ́ òṣèlú tó máa ń yìn ní ló ti máa ní òde gbogbo Nàìjíríà. Ó láwọn yóò sì fi yí ẹni náà. Nígbà tí Bashir ọmọ El-Rufai ti wá mọ̀ pé ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n ti rò pé Tinubu ló ń bá wí, ìlú wa fi parí ọ̀rọ̀ ẹ̀ pé ṣé wọ́n mọ̀ pé òun ò dárúkọ èèyàn, ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ ń bá wí náà ó lára yóò ti máa fú báyìí, tó ọ̀pọ̀ èèyàn sì máa ṣe mọ̀ pé Tinubu ìní òun fi ọgbọ́n bá wí lásìkò ìgbà náà. Ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn Tinubu ni wọ́n sọ pé Bashiru iṣẹ́ bàbá ẹ̀ ló ń jẹ́ ìyún gómìnà àná ní Kaduna Nasir El-Rufai, táàrin òun àti Tinubu ti dàrú, tó sì jẹ́ pé El-Rufai ń ṣèpàdé pẹ̀lú àwọn alágbára káàkiri Nàìjíríà láti gbàjọba lọ́wọ́ Tinubu, tí wọ́n sì tún sọ pé bí Tinubu ṣe na ọ̀pọ̀ àwọn alágbára ilẹ̀ Haúsá tó ṣiṣẹ́ takò lọ́dún 2023 tó kọjá ni yóò tún na Bashir El-Rufai àti Nasir El-Rufai tó jẹ́ bàbá ẹ̀ pẹ̀lú àwọn ọlọ́tẹ̀ lọ́dún 2027.